bá jáde. So nǹkan tí mo fẹ́ sọ nílé kò make sense àbí. Ó make sense. Ó make sense. Ṣé mo tó sọ kò sọ̀rọ̀ làákàyè bẹ́ẹ̀ àbí? Mi ò sọ̀rọ̀ làákàyè. Ọ̀rọ̀ tí mo sọ kò dáa. Ó dáa jáde kí n máa rí ẹ lẹ́yìn ìwà pa mí nì. Kí ni ìtú ti ń ṣe ẹ́? O ti miss ọwọ́ mi àbí? O ti fẹ́ ká ara lé mi wá àbí? O fẹ́ náà mi. Ẹ̀yà aládùúgbò ó ti lù mí pa o. Ó ti pa mí o. Ó pa mí. O ti lù ẹ́ o ti ń pariwo. Pa mí. Ó ti pa mí o. Ẹ̀yà aládùúgbò náà ó ti pa mí. Ó ti pa mí. Ó lọ gbọ́dọ̀. Ó pa mí. Èkó. Èkó kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́? Kí ló ṣẹlẹ̀? Ṣé tọ́wọ́ ló fi wọn náà wá bí ẹ náà balẹ̀ kí ló ní tíyàwó wò yìí jẹ kí ló ní tíyàwó inú ọ ifo etí ẹ̀fọ́ ní tíyàwó. Ẹgbà etí ìyàwó mi. Kí ló ní gbàjà? Ìjọba àjà wàá gba etí ìyàwó mi ṣé ń gbójú omi. Igbó ojú oorun wò ẹ̀fà kan lónìí. Ṣé tó bá jùlọ ní jábì lọ́rùn tó jẹ́ jábì tó bá gbẹ́ mi bíbẹ̀. Ẹ̀sìn ìyàwó mi. Ìwà ló kọ́ mi pẹ̀lú yẹn. Ìgbà àwọn mi yẹn bàbá mi gba létí. Mo bá lù nígbà tí mo tọ́ ọ̀rọ̀ ọmọ lọ́rùn tó bá dùn jábì tó bá gbẹ́ mi kan ìṣẹ̀ṣẹ̀ ìdàbí. Ìwà ló kọ́ yìí bẹ̀. Tó kàn ta ni. Ẹ wọ̀ láyé yìí. Ẹgbà etí ìyàwó mi. Tí wọ́n gbọ́ ọ̀rọ̀ kọ́ ṣògbó ibùkún yìí. Káyọ̀ ẹgbà ìsọ́nu lé o gbọ́. Ṣé o ti bá ọ̀ ní kọ́ mi tàbí ọmọ tó mẹ́jọ? Mo máa bẹ́ẹ̀ mọ̀ ìyá ni ẹ. Káyọ̀ ẹgbà ìsọ́nu lé o wá kọ́ mi tàbí ọmọ tó mẹ́jọ. Ṣé o fẹ́lẹ́ máa ṣẹlẹ̀? Má bọ̀ wá. Fún bá kò tẹ̀ sí òun rárá. Obìnrin lọ bá jà kiri sí ọ̀kan lára. Abẹ́wò ló sì gan. Hello, Bimbo. Dọ̀tun ló ń sọ̀rọ̀. Well, Dọ̀tun tí o wáṣẹ́ wá sí complain any last time. Oh, fine. We thank God. Mo kàn ní kí n kí ẹ kú ọjọ́ òbí ni. Today is your birthday, right? Well, anyway, ṣé o rántí last time tí a ríra? Mo pe orúkọ ìyàwó ẹ̀ and you were surprised. Nǹkan tó dífá fún orúkọ ẹ̀ tí mo mọ̀ níjọ́ náà ló dífá fún birthday date ẹ̀ tí mo mọ̀ lẹ́nu. Well, happy birthday to you. I wish you long life and prosperity. Ìgbà ọjọ́ kan ni tí a bá bu omi sórí abálẹ̀ wa, ire owó àìkú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ a máa wọlé tó ẹ wá. Bimbo, can you permit me for something? Can I take you out? Well, thank you. All right. Just get yourself prepared. My big daddy thing. All right, take care. Yeah, that's what I want. Mondoko ya oni. Straight away. Hello, ọ̀rẹ́ mi. Báwo ni? Báwo everything? Báwo ni ibi tó lọ yẹn? Alpha, ṣé wọ́n ti gbà ẹ́? Irọ́ ni. Ọ̀gá tó ní iléeṣẹ́ yẹn ó lóun láìkí ẹ, òun fẹ́ kí wà àtòun kẹjọ wa. Ọ̀rẹ́ mi kí ló wá ń ṣe? Ọ̀rẹ́ mi máa dọ́ ara ẹ̀, sọ fún kó ti gbọ́. Sọ fún kó ti gbọ́. Nígbà tó wáṣẹ́ lọ síbì kan tó fẹ́ máa ṣiṣẹ́ lọ́dọ̀ èèyàn tí ẹni tó fẹ́ wá máa ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ yẹn tó sọ wípé òun láìkí ẹ, òun fẹ́ kóun àti ẹ jọ wà. Kí ló tó wá ń ṣe? Ẹlẹ́dàá ò fẹ́ fi ẹ́ ṣẹrú nìyẹn. Ẹlẹ́dàá ò fẹ́ kó ṣẹrú nìyẹn. Sọ fún kó ti gbọ́ aláyé. Wọ́n ní kó wá jẹ sàárà. Ó lọ́jọ́ wọnú. Ṣé owó epo náà ní kó mú wá ní àbówó oyọ̀? Aláyé sọ fún kó ti gbọ́. Sọ fún kó ti gbọ́ ó ti gbà. Okay, kò sí wàhálà. Kò sí wàhálà. Okay. Hello, Dọ̀tun. Ẹlẹ́gbọ́n àgbà. Dákun torí Ọlọ́run má bínú sí mi, má bínú ẹ̀kan.
èní ni ìpàdé national ìyẹn àwa afọga national meeting nínú èmi sì ní organizing secretary so bá ṣe organize meeting àga táwọn èèyàn ìjókòó wọ́n mú mi ní ooru kankan gbogbo ẹ̀ bàbá tó parí ìpàdé náà á tún kága so organize mi mo organize everything gbogbo bó ṣe ń pè mí inú ìpàdé mo wà ní ìtẹ́ lè gbé rárá bí mo sì gbé wọ́n tún fáìnì mi wọ́n tún ní àwọ̀ olóyè dákùnmọ́ dùn mo rí gbọ́dọ̀ parọ́ òun náà ni mo wá fi ní kí n pè ọ́ padà bí mo ṣe dé ṣọ́ọ̀bù nísinsìnyí. Yes, now ṣé mo pé èyí náà lè advice mi pé okay go and marry mo ti wá fẹ́ yàwó báyìí mo á ní kí n gbé yàwó mi wá kí n ṣọ́. àyà ibo ló wá báyìí ibo ló wà. bó ṣe bá yín sọ mo ti wà nílẹ̀. ó sì lè tọ́nu kan máa bọ̀. irọ́ bóyá tó bá di ọ̀la tàbí kẹ́yìn wá bá mi lé I'm around today. ṣé ọmọ pupa ni àbí dúdú sọ́ga ni àbó kúrú sólómìlà ni àbọ̀ tẹ́rẹ́ nígbà tí n bá rí ó fi sáwọn sí mi kò sí wàhálà ọmọ orin tí ọ̀nà ọmọ ọkọ̀ báyìí ọmọ ní kí ilé eléyìí o ẹja ọsàn ẹja tútù sọ́kọ yọkọtọ mi ò ní jẹun tí ò dáa kí n lajú mi sílẹ̀ kí n rẹ́lẹ́jà tútù kí n wá fi sákùrọ̀ Hello? O ti cut. Sọ̀wọ́n nẹ́tíwọ̀kì kí ni ká sọ fún ọ báyìí ẹ̀yin ò lè báyàn sọ̀rọ̀ ìṣẹ́jú kan ẹ sáré pé mò ń kọrin kété ẹ̀ díẹ̀ bó o bá fẹ́ tán kọ́ ṣe bá sì rà mí sí ẹ̀tẹ̀ sí yá mi ti yọ owó wọn dànù. èwo kí ló tó wá ń tún lórí fún mi. ẹ̀gbọ́n yìí sórí ẹlẹ́gbọ́n àgbà tó pè mí lẹ́yìn àwọn àti ọlọ́run kò sẹ́lò mímọ́ because wọ́n máa ń múlò lè dùn wọ́n lóye sílẹ̀ wọ́n ń kọrin fún mi nì. Okay, yeah, let's go inside. Ilé tí wọ́n ti sùn nípa jìnnì náà. Ó mọ̀ pé nǹkan tó dá ní ayé yìí ó fẹ́ àdúrà. Ìtúndé ti jẹ́ káàtó náà, àdúrà ló fẹ́. Ó ní sè kí lè gbọ́n lé mi kú olùṣàdúrà tó ń ṣe ó máa gbà mọ́. Àdúrà ti àti ṣùgbọ́n kò jẹ́ káàtó àdúrà. Ọba tó ń ṣọ́ tẹ́nìkan ò lè ṣe oríkọ ìtì nìyí tó. Ọba tó ń ṣọ́ tẹ́nìkan ò lè ṣe oríkọ ìtì nìyí tó. Ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù tún wà ní àwọn ìyàsílẹ̀. Àmín. Ọ̀nà tí kọ̀ọ̀kan mi bá gbé ọkàn mi sókè tí kọ̀ọ̀kan nínú àwọn gbà ọlọ́run àwọn àtúkúrò àwọn gbà. Olúwa ní kíkọ́ baálé mi ẹ mọ̀ lọ ẹ lè lọ o ẹ lè lọ ẹjọ́ torí Ọlọ́run ẹ mọ́wọ́ lẹ̀ níbi kí la fẹ́ jẹ torí ẹ ti pàpà mọ́ ẹ̀yìn ẹ ti ń bá ti yín lọ nìyẹn àwọn ọmọ sí lélẹ̀ ẹ mọ bọ́ bá ti jẹ ẹ mọ bọ́ ṣe ṣe wọ́n mọ̀ rin kiri eré lẹ́ni ẹjọ́ ẹ mọ́wọ́ lẹ̀. Ọlọ́run mi ò bàbá ò ṣe é màá sunkún sọ́nà Ọlọ́run mo ní bẹ́ẹ̀rù bá dúpẹ́ òye àná àgbà ńláńlá sọ́rọ́ Ọlọ́run mo fẹ́ ohun méjì tó kọjá ọpẹ́ ìwọ ọmọbìnrin ò mọ pẹ́ ṣùgbọ́n òun fi gbogbo ọjọ́ ayé ẹ̀ òfin orí ò dẹ̀ dúpẹ́ ò dúpẹ́ irú ọkọ lọ́lọ́run kẹ̀mẹ́ fún ẹlẹ́gbọ́n nígbà tí mo fẹ́ fámi tí mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ láti dájú wípé kò sówó lọ́wọ́ mi ìwọ fẹ́ mọ̀ pé nínú 28 ó di ọ̀nì 30 kí mi fáwọn fámi kan tó gbowó oṣù mi lè gbọ́n. tí báyìí pé mo ti ní tẹ́lẹ̀ bá pẹ́ lára ọ̀sẹ̀ àdọ̀sẹ̀ ẹ̀yìn àti gbọ́n 12 kí ni mí ní 12. ó kú ọjọ́ 12 tó ṣùgbọ́n máa fi parí nínú. ó kú ọjọ́ 2 bá lè mẹ́ ní 12 Ọlọ́run ẹlẹ́dàá mi mo dẹ̀ la tútù mo dẹ̀ fẹ́ yín bọ̀ kò sí wàhálà bó sáàtì lọ fún mi ní choice. baálé mi kí làwọn ọmọ fẹ́ jẹ torí ẹ̀rọ pé táwọn ọmọ yín bá fi lè jí bọ́n ṣe wà yìí wọ́n mọ kékiri lé ní bí ìgbà tán bá gbẹ ní lọ́wọ́ ègbére wọn ò ní jẹ́ kára lé rí mímú wọn ò ní jẹ́ kérò ọjà gan rọ́nà lọ
ṣé mi ní kí n mọ̀ kó yẹ èmi ní kí n mọ̀ fàyẹ lójú mi ò lè ṣe o ẹ mọ́ wá ẹ mọ́ lọ. Ọ̀dà tó wà lọ́ọ́ mi ni. ẹ má lọ wà ní. wàká jẹ́jẹ́ nìyẹn. ẹ kúkú sọ di wá wà rí sí. wọ́n wá gbìyànjú ọjọ́ méjì. wọ́n gbìyànjú lára gàrí fún wọn lára gàrí kóńgò kan fún wọn sórí tó bá ra gàrí kóńgò kan fún wọn làbá wọn gbá kúlíkúlí sí kúlíkúlí lè máa ń gùn gbọ́ọ́ sọ́mọ kí wọ́n á bu gàrí yẹn kó wá sókè fún wọn kó wá wú tẹ́lẹ̀ kó wá wọlé síbi kó máa nu sórí bó ṣe wọ̀ mí. lọ́tún máa lé dìde máa lé àdẹ̀dẹ̀ lóòótọ́ tí n bá bímọ àwọn ọmọ tí mo bí ológo ni wọn kì í ṣe olófo àwọn ọmọ tí mo bí ológo ni wọn kì í ṣe ọmọ ológogoro ṣùgbọ́n àwọn ọmọ mi dey understand the feelings mi yí pé bàbá wọn mi ò kì í fi ṣe ṣeré báàgì ló ń wò lẹ́yìn mi shoe ti máa ń wọ̀ mo fi ṣe security ó wà níbẹ̀ bàtà ti máa ń wọ̀ ṣòkòtò àti costume mi gbogbo ẹni mi wà níbẹ̀ ṣó máa wá dáa kí wọ́n pẹ́ débi iṣẹ́ kọ́ka mi ti yọnu sálámì àbí kí ló ń ṣe ọmọbìnrin báyìí ó ṣe lọ́rọ̀ gbọ́ ó ní frame ni no get frame. you no get frame. ẹ wo bẹ́ẹ̀ ṣe sọ mí dà sí bí ìbá ṣe pé gbogbo àwọn tá a ti ní òkú tá a ṣe ń gbé sọ́run kó dá bá lè mí máa ti kó wàásù múrí márùn láwọn ọmọ lọ́wọ́ ti lọ ra pọ̀pọ̀ fún ta báwọn ọmọ ìbá jíṣẹ́ fún wọn fi bá tèmi jẹ́ bá lè mẹ́ba mówó ẹ̀ lè lọ o. ẹ bá ti yọ kó náà yà máa ní iṣu nílé mo ti máa tọ́ fi wọ lọ gbólógún gbọ̀ngbọ̀ngbọ̀n. àjọkẹ́ àjọ ọmọ iṣu wa tẹ́sọ̀ mú lo tó ṣòfò lórí ó mọ̀ pé mi ò lè fẹ́ yà jẹ́ yìí mi ò lè fẹ́ máa rí omijé lójú ẹ̀ lè gbọ́n máa wọ́ọ̀rì mo ọ̀nà sáà fẹ́ lè fẹ́ ẹ̀ lágbára ọlọ́run ní fẹ́ yà jẹ́ yìí ṣọ́ngbọ̀n mo ti la. ó dà mo tún tún rìnrìn báyìí mo fẹ́ mánéjì ilé epo wọ́n sì kọ́ ilé epo kan sí Kogi ẹ̀yìn àtàwọn ọmọ àwọn akó lọ sí Kogi àbí kèmí lọ sí Kogi kí n máa lọ mánéjì ilé epo má ti ń gba sálárì àkókò àtẹ̀sẹ̀ inú mi mánéjà mi. fi ṣe èdè allowance. baálé mi ẹ sáfẹ́ fi ìyà jẹ mí pátápátá Kogi lọ́nà ẹ wà Lagos drag yín nǹkan ò tí ì yọ ká má wá wíkẹ́ wá wà lọ ìfi ẹ wò kò sí wàhálà bó bá jẹ́ pé Kogi lè fẹ́ mọ̀ lọ báyìí ẹ jẹ́ káwọn ọmọ tẹ̀lé yín káwọn ọmọ kú mọ báyìí lọ fi mí nìkan lẹ̀ ń lé ẹ jẹ́ mọ̀ wà ń lé bébí máa ń pè mí kò sẹ́ni tí ó mọ̀ bọ́ àwọn ọmọ yín. ṣé àwọn fẹ́ máa gba nọ́ọ̀sì lọ́wọ́ mi fẹ́ máa tepo ni àbórí yóò tiẹ̀ pé ni tí yóò bá pè ẹ́ ó yà sí kí n lọ ṣe sójà. baálé mi pẹ̀lú ara mélòó wọ́n lù ipa lọ́hùn ẹ̀ lára baálé mi. ìrọ̀ tí máa ń ṣe sójà. owó ṣé yóò pè é ṣé kí n lọ ṣe sójà. baálé mi àlùbáríkà ẹ mọ̀ lọ. ẹ mọ̀ lọ. ìyá mi tún bẹ̀rẹ̀ nǹkan ṣe mí. ọ̀gbẹ́ni ilé ẹ̀gbìn náà. jẹ́ mi mo torí wàásù múrí márùn àpò kan tọmọkùnrin kó wálé ńgbà tó ń sọ̀kadà ó ti mọ́ mi lẹ́nu pẹ̀lú wẹ́wẹ́ ẹ wá òbí tó bá lé ayé mi jára tá a ránṣẹ́ oṣù ṣe ọmọkùnrin ti kó ga mi tèmi mọ̀ bá mi. àwọn ọmọ rẹ ọmọ sùn púpọ̀ tó dé o kódà bó bá bá wọn láàyè ó mọ sọ pé wọ́n sùn. Hello? Okay, yeah, oh, serious. Ìjọ ọ̀yọ́ náà ti wá rò mí gbẹ̀yìn. Ìgbè kan tẹ̀ ní púpọ̀ àwọn tún ní last week. Má worry, mo dẹ̀ máa surprise ẹ̀. Má worry, máa ṣe lọ́la. Check in best for later. I'm set for work. Wow. I'm not feeling my love. Báwo ló ti wá lè ṣiṣẹ́ tí? Ṣé kò wá okay? I just stop. Ó ti fún ẹni o. No, mo ti shop up now. Ṣáà gbogbo ti tóbi. Ṣèbọ́lá mi náà. Ọlá ẹni ọlá ọlọ́. So, bag mi dà. Mo ti bẹ́ẹ̀ bí sinmi. O ti gbé sínú mọ́tò wa. Ó wà. Ọkọ mi pè é. Ṣé orí tó bá ti ń drive lọ? Ṣé gbogbo ọmọ tó máa dúró káàkiri títí táwọn máa wá lift yẹn tí ọkọ má gbé wọn? Ilé ayé ti ṣòro o. Káàbọ̀, òjò òwú ni ẹ́. Mi ò ju owó ọkàn ní understand mi. Ṣé ibi tí mo jókòó sí lánàá ni tí mo wo TV? Tó bá rí máa yẹn, wọ́n fẹ́ kó rẹ́pù lédè yẹn ni o. Lédè yẹn ṣe kù sí mọ́tò yẹn. Ọlọ́run ló jẹ́ káwa rí. Ọkọ mi ò tẹ̀ ní ṣẹ̀gbá kan. Àmín, àmín, àmín. Àmín. So, time ti lọ. Ṣé ti bọ́? Mi ò ní pẹ́ dé. Kí ó dàbọ̀ ọkọ mi. Ọlọ́run aṣọ ẹ̀dẹ́ ṣùgbọ́n. Nǹkan tí mò ń sọ tèmi yé mi. Wọ́n máa ṣe kàn kọ̀ bí mi. See my friend.
ọ̀rẹ́ mi, look at you. Bó ṣe ń glow. Gbogbo ẹ̀ bó ṣe ń blink. I'm happy for you. Ọ̀rẹ́ mi, inú mi dùn fún ẹ gan. Ọkọ ẹ̀ ń tọ́jú ẹ o. Ọlọ́run ṣe o. Wọ́n lọ máa lò. Láti lè gbé kéfẹ́ kò ní ìlà ọ̀bọ̀ náà máa ṣe ẹ̀bùn máa rí bá. Ọ̀rẹ́ mi. Ìwọ gọ́gọ́ lẹ kí n dúpẹ́ lọ́wọ́. Tó bó jẹ́ pé ìgbà yẹn tí mo wá bá ń gbé ọ̀rẹ́ mi o. Ọ̀gá tí mo máa lọ ṣe lọ́dẹ máa nù fẹ́ máa fẹ́ mi. Kì í ṣe fún mi. Ṣé kí n tó béèrè kan báyìí ó ti mọ̀ pé tí mo ní ọtí á ti ṣe fún mi. Mi ò ní parọ́ fún bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ lọ́wọ́ bá. Àkọsílẹ̀ tọkọ mi ti ń kọ́ yìí. Wow. Are you kidding me? Oh, I'm happy. Ọ̀rẹ́ mi, inú mi dùn fún ẹ gan o. I'm happy for you. I'm happy for you. Ẹ dẹ̀ bọ́ra yín kalẹ̀ lágbára náà. Èṣù oníyà yín. Èèyàn bí èṣù bí èèyàn Ọlọ́run ní fi sáàrin yín. I'm happy o. Wo ọ̀rẹ́ mi. Ọlọ́run má ṣe ní fìtílà tó kì í rídìí ààrẹ o. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí lórí ọ̀rọ̀ tiẹ̀ náà? Láti ìgbà tí ọkọ ẹ ti kú báyìí ló ti ń sọ pé o fẹ́ fẹ́ ọkọ fẹ́ ṣe fẹ́ òfẹ́ ṣàwò. Mo fẹ́ kó fi nǹkan tó ṣẹlẹ̀ sí mi sí kó fi ṣàríkọ́gbọ́n. Ṣé gbà Túnjí ń gbà yẹn tẹ́ pé tí bá lọ ṣiṣẹ́ bá máa gbowó iṣẹ́ tí mo fi rán lórí búkún skul. Tó dé tó sọ pé mi ìwọ́ tòun mọ́. Ṣé gbà tó kó ibùkún tiẹ̀ lọ ṣe bí mo sọ pé kò sí ọkùnrin kankan báyìí pé mi ò ní àtẹ́ni sọkùnrin kankan mọ́ nínú láìvù mi. Ṣé nísìnyí báyìí nǹkan? Mi ò mọ̀ pé láìbù mi ti lè padà rí báyìí, mi ò mọ̀ pé mo lè rí ọkùnrin tó lè máa kẹ́ mi tó lè máa gẹ̀ mí báyìí. Ìjọ ń torí Ọlọ́run ọ̀rẹ́ mi. Ìjọ òní ọ̀nà fẹ́ ṣe gbogbo ilé ìdá. Láti ìgbà tọ́kọ ẹ ti kú. Láti wọ́pọ̀ nǹkan pẹ̀lú ẹ mọ́. Ọ̀rẹ́ mi kí ló ń ṣẹlẹ̀ gangan? Fọ́kùnrin ní ààyè nínú ayé ẹ̀. Ọ̀rẹ́ mi ṣe these days àwọn ọkùnrin tó wà ń ta olórí burúkú ní gbogbo wọn. Ṣé láti ìgbà tọ́kọ mi ti kú? Mi ì tí ì rí gbogbo àwọn ọkùnrin tó wá mi ì tí ì rí tó tẹ̀ bá kánífà mi lọ rárá torí pé mo wà òkè gbogbo àwọn tó wá yẹn wọn kàn ń you don't understand wọn lè understand mi bọ́kọ mi ṣe understand mi torí ẹ̀ ní kò ṣe pé kò wù èmi náà láti lè máa rí bọ́ tí gbogbo àwọn ọkùnrin yẹn kò sí ìtò wà òkè nínú gbogbo wọn kàn máa gbowó mi wọn máa jẹ mi wọn máa gbé mi wọn máa jù mí sílẹ̀ ní àwọn ṣòro á mọ̀ pé kò sí ọkọ̀ tó kọjá jù ṣé ìkọ́ tí wọ́n bá fi síwájú Ọlọ́run báyìí Ọlọ́run ọba báyìí kò kí ń wòyàn wọn kò dé ṣe ọba àkà àmọ́ kò tí wọ́n bá fẹ́ gangan ló máa request lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ máa ṣe fún wọn. Ọ̀rẹ́ mi bá sọ pé bí a kò sọkùnrin kò sọkùnrin o wọ́n sọ pé kò sí ọkùnrin tá a sọ pé lórí púpọ̀ àwọn ọkùnrin ló wà ń tà ń sìn àwọn ọkùnrin aládùbáríkà àwọn ọkùnrin ológo tẹ́ pé wọ́n yá ìtọ́ ṣe fi yàn bọ̀lọ́kùnrin wọ́n sì wà o àmọ́ bí ọba ṣe wá Ọlọ́run máa bá sọ̀tọ̀ Ọlọ́run ìwọ̀n gbogbo mo fẹ́ kun yàn fún dè máa yàn fún yàn gbọ́ ọ̀rẹ́ mi tèmi náà bá tẹ̀ wá nígbà tí bá ń sọ̀rọ̀ ọkọ mi fẹ́ kí ọ̀nà tẹ̀lé sọ pé ó yá o ó yá báyìí o ọkọ ẹ̀ tó ṣe jẹ́ pé mò ń wá tẹ́ pé kí ni ọ̀rọ̀ mi láì kẹ̀kẹ́ kí ló wà lẹ́fù mi báyìí. See my baby. Ọ̀rẹ́ mi ifá I'm happy for you I swear. Ọ̀rẹ́ mi kí ló fẹ́ mu anything. Ṣé kí ni kò fún yín spanish méjì? Báwo ló ti jẹ́ èmi lẹ́ẹ̀kí sọ. Ẹ̀jọ̀ náà bí kí lẹ́ẹ̀fẹ́ mi ètò pọ̀ kí lẹ́ẹ̀fẹ́ jẹ ni ẹ ti sọ kí lẹ́ẹ̀fẹ́ jẹ láti pín ẹ̀ fún mi. Ọmọ ìlú ọ̀gbẹ́ wá fún mi. Àwọn jẹ́ pọ̀ àwọn ọkùnrin tẹ́pa yìí wọ́n ti bàjẹ́ wà ibi tàdé ti sọ ilé àwọn ọkùnrin gidi ṣì wà tó dé tún ṣì nídìí obìnrin nínú láìvù wọn. Ṣórí tó bá wá ṣe pé ọkùnrin tó wà ń ta sí ọkùnrin kíní kan sìn ṣórí jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ nípasẹ̀ olùgbàlà kì yóò sí nǹkan lọ́rọ̀ tiwa ṣórí tó bá mú Ọlọ́run tó mú sójú iṣẹ́ Ọlọ́run ọba tó ń rí yẹn kò kí ń ṣe aburú fún yàn o Ọlọ́run ọba tó máa ń ṣe dáadáa fún ẹ̀dá ni àmọ́ nǹkan tó bá béèrè ló máa ṣe fún ẹ tó bá súnmọ́ Ọlọ́run tó lọ bọ́lọ̀ pa Ọlọ́run o ìwọ gangan mo fẹ́ fi ọ̀rọ̀ mi lé ẹ lọ́wọ́ ipe gbogbo ọkùnrin tí mo fẹ́ bá pàdé báyìí kó bá mi yàn fún mi kí n rí aláàánú ọkùnrin kí n rí ọkùnrin tó máa jẹ́ àmì má jẹ́ kí n tọ́ ọ̀rẹ́ mi tí Ọlọ́run bá ṣetán láti ṣàánú ẹ̀dá kò sí kankan níbẹ̀ tó lè sọ pé bákan báyìí ni tọ̀wọ́ Ọlọ́run ṣe jẹ́ tọ́lọ́run bá sọ pé òun ṣetán láti yàn fún ẹ wo wàá gbàgbé ọkọ tó sọ pé òun nìkan ló lè understand ẹ̀yìn ọ̀rẹ́ mi jọ̀ọ́ gbégbèsè lé lórí tèmi náà tẹ̀ ṣe máa bí ti máa sọ̀rọ̀ ọkọ mi fún ẹ bí mo ṣe máa bí ti máa sọ̀rọ̀ ọkọ mi fún ẹ kí ìwọ náà kí tiẹ̀ máa débí kó máa gist mi pọ̀pọ̀ tiẹ̀ náà. Ọ̀rẹ́ mi ṣe mo dúpọ̀ mo fẹ́ sọ máa ṣàkóso lórí ṣùgbọ́n ọ̀rẹ́ mi gbégbèsè ṣùgbọ́n ti bọ́ ọ̀rẹ́ mi ṣe thank you ọ̀rẹ́ mi
I'm happy for you, me do. Ah, obo en glow. Wo, ọ̀rẹ́ mi ṣó lé ní tó wá yìí. Gbogbo ko tó bá fẹ́ ni màá ṣe fún ẹ. Wo, màá gúnyán fún ẹ. Kọ́kọ́ sọ̀kọ tó fẹ́ jẹ. Má tọ́ mi. Yóò ṣe olóńgbò. Ṣó odó wà ṣọ́ bẹ́ẹ̀ ló fẹ́ fi gúnyán fún mi. Kọ́kọ́ sọ̀kọ tí wọ́n sọ̀kọ tó fẹ́ jẹ náà. Ọmọ kan tó ṣẹlẹ̀ tí bá tẹ̀ smell of the méjì kì í ṣe kọ́kọ́ máa fi ṣe àárín dín. Ọ̀rẹ́ mi. Ó ti ṣe bẹ́ẹ̀. Ah, ṣọ́tí. Má sọ fún mi o. Ah, kí ni ọkọ mi ló kọ́ mi bó ṣe lọ sí. Ah, kò sọ títí mi lè mú sí mo lè mú báàgbẹ. Irọ́ ni. Ẹ̀mí, gbọ́ ọ̀kan tó sọ ló kúkú yé mi. Kò ṣe pé kúrò mi náà láti má rè. Ṣùgbọ́n láti ìgbà tọ́kọ mi ti kú. Gbogbo àwọn ọkùnrin tó ń wá, olórí burúkú ni gbogbo wọn. Àti pé ọkọ mi tó ń wò yẹn, èmi àti ẹ̀, I understand ara wa. Nǹkan tọ́kọ mi bá fẹ́, mo mọ̀ nǹkan tó fẹ́. Òun náà mọ̀ nǹkan tèmi náà fẹ́. So gbogbo àwọn ọkùnrin tó ń wò yẹn, torí pé mo wà okay, ó ní gbogbo wọn ṣe ń wá. Tó bá jẹ kó tó bá fẹ́ jẹ tán, ó máa kó sì lọ. Tí ó ti torí ẹ̀ ní kò ń ṣe ẹjọ́ èmi náà. Ṣó wàá mọ̀ pé kò sí nǹkan tó kọjá jù. Ṣé nǹkan tí ọba fi síwájú Ọlọ́run báyìí? Ọlọ́run ọba báyìí kò kí ń wòyàn wọ̀n. Kò kí ń ṣe aburú fún yàn o. Ọlọ́run ọba tó máa ń ṣe dáadáa fún ẹ̀dá ni. Àmọ́ nǹkan tó bá béèrè ló máa ṣe fún ẹ. Tó bá súnmọ́ Ọlọ́run tó lọ bọ́ lọ́pàá Ọlọ́run o, ìwọ gangan mo fẹ́ fi ọ̀rọ̀ mi lé ẹ lọ́wọ́. Ipe gbogbo ọkùnrin tí mo fẹ́ bá pàdé báyìí kó bá mi yàn fún mi kí n rá láàánú ọkùnrin kí n rí ọkùnrin tó máa jẹ́ àmì má jẹ́ kí n tọrẹ mi tí Ọlọ́run bá ṣe tán láti ṣàánú ẹ̀dá kò sí kankan níbẹ̀ tó lè sọ pé bákan báyìí ni tọ̀wọ́ Ọlọ́run ṣe jẹ́ tọ́lọ́run bá sọ pé òun ṣe tán láti yàn fún ẹ wo wàá gbàgbé ọkọ tó sọ pé òun nìkan ló lè understand ẹ̀yìn ọ̀rẹ́ mi jọ̀ọ́ gbégbèsè lé lórí tèmi náà tẹ̀ ṣe máa bí ti máa sọ̀rọ̀ ọkọ mi fún ẹ bí mo ṣe máa bí ti máa sọ̀rọ̀ ọkọ mi fún ẹ kí ìwọ náà kí tiẹ̀ máa débí kó máa gist mi pọ̀pọ̀ tiẹ̀ náà. ọ̀rẹ́ mi eléyìí tó wálé ni ó yá mo fẹ́ test rẹpẹtẹ ni kí ló fẹ́ jẹ máa gúnyán fún ẹgbẹ́ nǹkan tó bá fẹ́ kó sọ fún mi. Òṣìṣẹ́ lórí ẹ̀. My babe. Ọ̀rẹ́ mi Ifáradà, I'm happy for you, I swear. Ọ̀rẹ́ mi kí ló fẹ́ mo. Hello there. Àwọn ti dáná tán náà. Kí o ti ń bọ̀? Okay, o ti bọ̀. Dọ̀tún jọ òde bá púpọ̀. Wọ́n ló mọ̀ jàre. Okay, má kò ṣùgbọ́n ọlọ́run aṣọ ẹ̀dẹ̀ kan. Okay. Let's enjoy it. Let's come. That is my mommy. Don't push you right. See, passing live. Wallahi kò lè complete. Kò lè complete. See, let me tell you something. Surely, àtìgbà tó ti wọnú life mi. Àwọn kankan change inú ayé mi o. Yeah, tí bá dé ọ́fíìsì gbà mí báyìí. Wọ́n máa mọ̀ pé this man is a responsible man. Man ṣe bí ọkọ ìyàwó ni. Wow, ṣọkọ. I have a song for you. Mo fẹ́ kọrin fún ẹ. Are you serious? Yeah. Ọkọ mi tó tún. Ló wà lẹ́nu tiẹ̀ tó fẹ́ kọ. Mo máa múrin kọ. Ọjà à ń bọ̀. Okay. I know the dengue, I know the pose. David Oloko. My baby, sikit. I want the sugar. Olamide ni. Olamide ni opposite. Adekunle Gode. Ó tọ́jú. Ẹ yà compose tiẹ̀. Tọ́dọ̀ mi. Ó fẹ́ pa mí nìyẹn. Tọ́dọ̀ mi ti bá o. Dọ̀tún ló yá ọ̀lẹ. Omi ìmọ̀ ní kọjá. Òjìbó dẹ̀ pákéjì sí wípé ó wà lára ẹ̀. Mama, I want to eat. Ebi ń pa mí. Tíbi tí ń pẹ́ mi. Okay. Alright then. Okay. That's my baby. I'm coming. Honestly, you're making everything real. Allah baraka ni aomi.
catch your time. Kí la go sọ lọ́wọ́? Bó aago tó ṣe ń wọlé. No, aside pé bí ebi tí ẹ pa mí náà, ká yọ ti yẹ kúrò. Ọmọlúwàbí wo ló ń fi òun rìn? Jọ, ṣó fẹ́ pa mí ni? Ó fẹ́ pa mí àbí? Níbo ló lọ tí mò ń pè ẹ́ tó gbé kọ? Ó ṣàmù ọ̀rẹ́ mi Fọlákẹ́. Èmi ló pè mí pé àmọ́ tí wọn ò yá sí wá ń gbé kí n tẹ̀lé òun jáde. Òun ní mi tí mo pa máa tó báyìí dẹ̀ fún mi ó silent ní ìmọ̀. Ìṣòrí gbogbo àwọn orin tó fẹ́ máa rìn lẹ́jọ́ mẹ́ta ló láìkì. Bọ́ọ̀lù kitchen kò gẹ̀ẹ́tì kan tí wọ́n jẹ́ fún mi. No problem. Ọ̀rẹ́ mi sí mi máa bó Mi ò bí wọ́n náà. ọ̀rẹ́ mi sí mi. I just need to tell you. Okay? Yeah, I'll come share balancing because well, so okay. What's happening? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nílé? What is going on here? Sí kò tó ṣẹlẹ̀, èmi náà rí pé bó ṣe wọlé sí àtúntò ó straight sí mi sọ́nà. So, John tó lọ́dọ̀, o perceive any odor? Nǹkan kan rùn. No, kò sọ fún mi wípé nǹkan kan rùn nǹkan tí mo fẹ́ gbọ́ nìyẹn. Orí ẹ ti dàrú. Orí ẹ ti dàrú. Mo wọnú kitchen bẹ́ẹ̀ yẹn sìn. Àwọn abọ́ta lò níjẹta, ó wà ń bẹ̀. Tàná wà ń bẹ̀, including today own, ìyẹn náà wà ń bẹ̀. John torí Ọlọ́run ṣó fẹ́ bá ayé mi jẹ́ ni. Gbogbo àwọn oúnjẹ àjẹkù, ó ti wo ewu níbẹ̀ yẹn. Gbogbo ẹ̀rẹ́ wà nù kitchen, ó lè jókòó síbí, ó lọ túnṣe. Ó lọ túnṣe. So, no. Kí ló ń jókòó ṣe mẹ́? Ó rẹ̀ wọ̀. Ní mi ò bá ẹ wípé kò daṣọ bọ́ra. Mo ò bá ẹ wípé kò máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀. Ó rẹ̀, ó jókòó síbí, òun wo TV. Mo lè fi ìbínú oyè bẹ́ẹ̀, mo lè fi dà nǹkan tí mo ṣerú, mo lè fọ́ TV dànù. Mo ò bó jáwé lè ṣá. Wọ́n náà lè help me. Kí ló? Help me. O ò ṣe fi career sí. Wà á kú ní kí n help career ẹ̀. Gbogbo everything ni mò ń bá ẹ ṣe. Ó mọ̀, abọ́ màá bẹ̀rẹ̀ fọ̀, ó ti sún mi. Mi ò lè ṣe mọ́, o ò lè fọṣọ, o ò lè orí bẹ́ẹ̀dì gan, o ò good all aspect, o worst lórí ẹ̀, irú ìyàwó wo ní ẹ́, irú obìnrin wo ní ẹ́, sí. Má jẹ́ kí inú bí mi, tí inú bá bí mi, má jẹ́ kó mọ̀ pé mi ò kì í ṣèyàn, má jẹ́ kó mọ̀ pé lion ni mi, stand up! Mo sọ̀rọ̀, o dẹ̀ jókòó ní burúkú síbẹ̀, see, oya now. Go inside. Go inside. Lọ yanjú abọ́ ẹ̀. Má lọ fún. Tuntun ṣe máa lọ lọ ẹ̀rẹ́ bá mi. Má lọ lọ. Sí, aṣèjọ bẹ̀rẹ̀ nù lé. Má bínú. Aṣèjọ bẹ̀rẹ̀ nù lé. I'm sorry. Èmi ò kí ń ná obìnrin. Mi kì í ṣẹ̀dá fún inú obì. Aṣèjọ bẹ̀rẹ̀ nù lé mi. Don't love me, Mommy. Ti lọ bí iṣẹ́ àwọn kan ní bọ́ta ra kan ní mo rí pẹ́sì wá bí kí ló tẹ̀ lọ bí iṣẹ́. ká fún ojú fún ayé aṣọ pé wọn kì í ṣe bíi gbọ́n ọ̀gá ni àti ìyàwó wọn àwọn ọ̀dọ́ mọ́ tó ń gbọ́. ó dà. sórí iṣẹ́ tí mò ń ṣe ó ti sú mi. mo ti lajà mo ti padà di bàbá lajà débi pé tó máa ń jànú lé bá wọn jẹ́ mẹ́bẹ́ ti ara wọn máa bá wọn sọ̀rọ̀ báyìí wọ́n máa kọ̀ wọn lé pọ̀ sí mi lẹ́nu ṣọ́ọ̀ṣì nífìrù àtọ̀gá mi àti ìyàwó wọn tó máa pọ̀jù orí wọn papọ̀ ṣé wọ́n tó mi lọ́jọ́ orí lè gbọ́ wọn wò ó pé kó tó di kó máa pa àwọn sí mi lọ́rùn táwọn tẹ̀sán máa gbé mi pé èmi ni security inú ilé kí ni mò ń wò tó fi pa àwọn sí àwọn lọ́rùn àfi kí n fi ṣe ẹ̀ lẹ̀ kí n jẹ́ tó fi ṣe.
ní ẹ lè ṣe ẹ lè wá sẹ́mi. Kí ló ṣẹlẹ̀? Rárá sẹ́rí ti jà ǹjẹ́ mi wà ní wà ní mo kàn wá bí màá ní lọ kí ṣe pé kí ló bá ti ń jà ẹ̀yin ò ra wọlé ẹ̀yin ò wà bẹ́ẹ̀ ẹ̀yin wọlé kan wọlé ẹ hàn pé ọ̀gá yín ìyẹn dáadáa ni wọ́n ẹ wọ̀n ẹ wá tíráàbù wọ́n ṣe máa ń ìyàwó mi o. mi ò kì í sọmọ wọn kàn fi sóyè yín náà ẹ lè fi ṣe tẹ bá wà lè bẹ́ẹ̀ fi ṣe 150,000 kalẹ̀ iṣẹ́ ò lè abẹ́ máa ṣe o. ó jẹ bí ilé. ẹ dá fún un ṣé nígbà tí mo ṣe sígárẹ́tì oníkókò pé oṣù lè bá gbowó ẹ máa rò láti on the 1 on the 30 ẹ máa ń sanra. ṣé mo sọ bẹ́ẹ̀. ó jọ bẹ́ẹ̀ mo fẹ́ padà sí iṣẹ́ ọ̀kadà iṣẹ́ ráìdà tí mo ń ṣe bọ́dà pé yẹn pè yín. ọ̀kadà báwo ẹ lè sọ̀kadà ẹ mọ̀ pé mo bá tẹ̀ sọ̀kadà ńgbà náà mo ń múra ní ẹ dúdú bákan bákan àwọn kọ́ lójú yín máa ń change bíi rainbow bíi mọ̀ wí baálé mi náà kò sí tí mo fẹ́ gbogbo tí wọ́n fi sí ọ̀kadà ní tẹ wọ́n ń ṣiṣẹ́ tẹ̀sẹ̀ sí wọ́n lè mi wá fáìn gbogbo kí ara yín bá wọn dá mi lọ́wọ́ gbà baálé mi rèé o pé baálé mi ti fáìn sí. ayé tó tó àkàmàrà. àkàǹkà tán. Mo láyé lónìí kásán gbàdògún kásán bá ọmọ ìdí òtítọ́ àmọ́ èmi mo lọ́lọ́run tó dágbára èèyàn lọ àtọ́gbójúlé àtọ́fara tì bí òkè. káàrí wá lè mi. mo kórè ẹ bàjẹ́ ṣá ní ẹnu tiẹ̀ wọ́n lè máa sọ fún mi pé kí n máa fi ṣe síkírẹ́tì rẹ̀ ṣebí lẹ́jọ́ kìíní àná tó wà níbàyí ìwọ òun ojú mi òun bá sí sọ̀tì sí mi lára lè gbọ́ wípé pẹ́pẹ́ sí òbí fáńfámi o ìgbà tí mo ti bẹ̀rẹ̀ máa ṣe síkírẹ́tì ẹ̀ ń rù ẹ̀ ṣe kíní kan gbà tí mo ṣe iṣẹ́ ọ̀kadà ni màá padà sí. lóòótọ́ ká máa ti lọ sí ìyàwó a lè ní ẹ̀lẹ́ fílẹ̀ ṣé tíjọ́ mi tí mo bá yín dra mi ìfẹ́ kẹ́ ẹ máa ríra yín ni ẹ mọ̀ wọ́n ní tẹ̀ bá rí rè yàn pé kì í pẹ́ tán fún mi lọ́wọ́ kó tán fún baálé mi ti pé baálé mi ẹ̀yìn ìgbà tẹ̀ sọ̀kadà ó dá ìgbà tẹ̀ sọ̀kadà ẹ̀ dá o ọmọ tí ò tó mi mo ń bá yín sọ̀rọ̀ èmi náà sọ yàn kódà ẹ má sọ̀kadà tó bá jẹ́ tìjà ẹ̀yẹ fi mọ́lẹ̀ dáná. kọ́ máa jà lọ. ẹ baálé mi ìwà gbogbo àwọn obìnrin sì nìyẹn o ìwà gbogbo wa ni ṣé ẹ bá sọ pé mọ́mí yìí ò ṣe fún dádì yìí mọ́mí yìí ṣe fún dádì yìí bó bá dàbí rọ ẹ pé dádì yìí sì wà láyé ẹ bí wọ́n lè pè é báwo ni mọ́mí sì máa ń ṣe ń bá kan wà ní irú èjì mi báyìí ìwà gbogbo obìnrin nìyẹn kì í ṣe pé báyà pé tààràtààrà. o ní àgàyè tí gbogbo obìnrin bá ń wò ó rí. mi mọ̀ pé ìwọ̀n tí bá ti sọ inú báyìí àwọn èèyàn máa ń pàn ní láti mọ̀ pé èmi ọjọ́ méjìlá ọjọ́ méjì ẹ̀ sọ́dọ̀ ọjọ́ méjìlá ó wọ̀ sí èmi ìlú bí bá yẹ pé báyà pé bóyá bí ẹ pé eyín àbí òun. eyín kọ àwọn ẹ lọ ní gbọ́n ọ̀rọ̀ pé màá tó ń kiri jẹ̀dí káàkiri tó máa ń kiri fún ẹni gbèsè ńgbà ẹ̀ tí mo rí ẹ̀. tí wọ́n ṣe sọ́lúyàlẹ̀ sálẹ̀ ẹ̀yìn ni àbá lè rí ẹ tó rẹ́. Baálé mi ọ̀gbẹ́ni pápó ẹ̀rìjà mi. baálé mi ṣé ẹ máa wá lọ lónìí. mi ò lè lọ lẹ́nu má ní mi ò lọ bí sálẹ̀ ni má ń lọ lọ́la mo ṣe pẹ̀lú gbogbo tó tẹ̀ jù síbi ìmọ̀ tó wá lóyún fẹ́ lọ bí sálẹ̀. ládàánú ọjọ́ méjìlá fún mi tó bá fẹ́. àmọ́ èdè yìí náà ni ọjọ́ méjì lẹ́yìn máa sọdọ̀ ọjọ́ méjìlá. gbogbo ayé mọ̀ lọ́jọ́ méjì ẹ̀yọ́ mọ̀ pé ọjọ́ méjìlá sí yàtọ̀ sínú rẹ̀ ni ìyàtọ̀ wà bẹ́ẹ̀ fà á. bẹ́ẹ̀ ṣiṣẹ́ ń wéde mi yìí nìkan ló mọ̀ sọnù ń wéde tèmi ò kí ṣe pé báyà pé kí ni ó wá dàbí ẹ pé bá yá omi àbí bọ̀ tí n bá sà ti sọ inú bá àwọn èèyàn mọ́ náà ni wọ́n mọ́ rí i padà pé wọ́n ti mọ̀ pé kí n bọ̀ tí yín ó wọ́ọ̀sì gan ọjọ́ méjìlá ọjọ́ méjì. bámi. baálé mi ẹ. ṣé tábà tẹ̀ bí àwọn ọmọ ìlú 12 ká dá ọdún. 12 tẹ̀sán ní méjìlá nílẹ̀ Yorùbá tẹ́yìn máa fi méjì pé méjìlá ẹsẹ̀ ní kinní ní báyìí sí. bàbá ẹ̀ṣẹ̀ ní brain. ẹ wo mi ìlẹ̀ farọ́ fún mi kí sáàsì pé mi ni mo fẹ́ náwó rẹ̀ táyà yóò dá mọ́ ni bàbá. nǹkan tí èèyàn bá ní nílé yẹn fi ń ṣẹ̀kọ́ aya ẹni. ẹgbẹ́ mi táyà yìí ti lọ ẹ̀yìn ẹ̀wù ó ti lọ ní bàbá. ẹgbẹ́ rìmì sí káwọn fi àìrò kankan máa rí pé nǹkan wà lẹ́yìn mọ́tò mi ni ẹ bá mi gbé rìmì sí. kò yé mi. ẹ bó ṣe jẹ́ nìyẹn. kò sí ẹ fún mi ní. ẹni kọ màá dá wọn lóhùn kò sí wàhálà ẹ má pẹ́ ẹ fi padà wá. ẹlòmíràn fẹ́ràn ẹ̀mí ara rẹ o ṣé fi àìrò tó ní kẹ́ ẹ máa fọ ẹ sátà sẹ́yìn mọ́tò kọ́mọ́ntì ń ṣe
kò sí wàhálà. ẹ ló dọ̀tún ẹ má bínú jàre mo ní kọ́sítọ́mà yẹn nígbà táwọn ọmọ tí ń pè wọ́n tó ọ̀rọ̀ ìyàwó ẹ̀ ni ìyàwó ẹ̀ pè mí ó ní àwọn àti ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ ní kò wọ́n máa kí ló dé mo jẹ́ ń sọ fún ọ lè sọ fún ọ kòkó sọ kòkó òṣò igi rẹ̀ yẹ gbó obìnrin wúlò lọ́dẹ o èmi ò nílé mo sì mọ ibi tọ́rọ̀ mi kù sí ó tàn mú sọ fún ọ fi ilẹ̀ èyí ọmọ mánéjì wọn ni sọ fẹ́ fi ló kọrẹ̀tì tó fi wé kéèyàn má nìyẹn rárá ni wọ́n bí báwo náà bàbá bí àwọn bàbá wa pé bò ní àwọn ìyá wa ti ṣe wọ́n ò rí wí ẹ járira káyọ̀ bí ẹ̀ lẹ́ẹ̀kan náà ọ̀dà. Mr. Kasim eré yìí sì ń pa mi. ògbóni mi ẹyẹ máa bínú fún nǹkan tí mo fẹ́ bá yín sọ yìí o ṣẹ́rí ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ fẹ́ bá yín sọ tó bá bí yín nínú àádá kẹ́yìn fáyín kẹ́yìn ṣe kí ni kẹ́yìn jẹ̀bù rẹ o torí wípé èmi fámi mi ò lè lájú mi sílẹ̀ kí tàlùbọ̀ kókó ojú yín o tẹ́tí tàlùbọ̀ bá kó ojú tèmi fámi lọ́mọ àti yọ o torí ọwọ́ tí bá ń fún yàn lóúnjẹ èèyàn gbọ́dọ̀ bẹ́ẹ̀ lóhun pé kọ́wọ́ náà ṣe kí ni kó lákàndú débi kó máa ní àkókò lẹ́nu ẹnujọ́ mẹ́ta yìí wọ́n ṣàkíyèsí pé ẹ̀ ń ronú kí ló ṣẹlẹ̀. ẹ̀rọ máa jẹ ní ṣé mo ronú. ẹ ronú kódà àwọn àgbà sọ wípé a problem share is a problem solve lẹ́wọ̀n lè ìjẹta tí mo ṣílẹ̀ kúkú yìí inú mọ́tò lẹ́sùn sí lọ́jú tẹ́ ẹ̀ bọ́lẹ̀ mo rí tí mo kọ́lẹ̀ kù títí dá mi lóhùn. Thank you. I really appreciate you. Tó o bá sọ fún mi èmi gbọ́ngàn fúnra mi náà pé mo lò ó àmọ́ tó o bá sọ fún mi màá rí ẹbí aláìdáni. But I'll try to adjust. ẹ̀rù tó bá jẹ́ ọ̀rọ̀ spiritual ni wọ́n lògùn tó bá yẹ àwọn kan ló bá ń bẹ́ níbi iṣẹ́ yín ẹ̀yẹn jẹ́ gbé mi débẹ̀ ó ní àdó kan tí mo ní àdó mẹ́ta láàdó ya gbà o ọ̀kan fọ̀ sá. Thank you. ọ̀gá oṣù máa tó parí o oṣù máa tó parí o. ẹ kú ìjókòó mọ́ mi iṣẹ́ ìbínú sí mi wọ́n ní ìṣòro tí náà ni mo ṣiṣẹ́ kí n bá yín gbóúnjẹ wá ń sìn. ìyá tó ṣọ̀rọ̀ gbogbo kan máa tẹ̀ jẹ́ kí n kó lọ mo máa jẹ́ níta. Bímbọ́ kí ló ṣe ẹ̀gbọ́n àárín ìwà tọkọ? kò sí kankan láàrin Ìwà tọkọ ẹ̀ bí kò sí mo pọ́kùnrin òkè ọlọ́jọ́ ohun mo ṣe ni pé tóun bá lè sọ nǹkan tó ṣẹlẹ̀ àárín èmi àti obìnrin àtobìnrin ni wàá sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi. mo ṣe ò pé kankan máa ṣe láàrin màtọkọ mi tẹsíwájú dínkù lẹ́yìn tẹ wá síbí báyìí mi wá ní explain fún yín nǹkan tí ń ṣe dọ̀tun bí nǹkan tó sọ pé ṣẹlẹ̀ ẹ má dá lóhùn jàre bí ó kàn wá sí ọ̀dọ̀ ń kàn wá sọ̀kọ̀ tó yẹ kó máa sọ. Bímbọ́ kò síjà láàrin wa àti Bọ̀sùn. Bọ̀sùn ò lè parọ́ fún mi kí ni nǹkan tó ṣẹlẹ̀ kó ṣàlàyé fún mi. Bímbọ́ má sọ mí sókùnkùn. ẹ ò mọ mi kò sí kankan sẹ́yìn. nǹkan kò ṣẹlẹ̀ ó dáa tó bá jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe mọ̀ pé Bọ̀sùn nìkan òun lọkùnrin láàrin wa gbogbo tó bá máa jẹ́ ìdààmú nínú ọkùn ẹ̀ tí ò ní jẹ́ kọ́kùn ẹ̀ kó rest mi ò fẹ́ rárá mi ò fẹ́ kó ṣe fún rárá torí òun gọ́gọ́gọ́gọ́ ló pọ̀ láàrin wa ṣóyè sí òun sọ fún mi pé nǹkan ṣẹlẹ̀ pé wà tóun ẹ̀dìjọ́ ní misunderstanding mo débi báyìí gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin pé kí wọ́n ṣàlàyé fún mi oyin sísè ò sọ fún mi ó sọ fún mi pé kò sí wàhálà kò sí kọ̀ọ̀kan láàrin wa tiẹ̀ nǹkan tó ọmọ kò fẹ́ bẹ́ẹ̀ ni torí tọ́ lọ́hùn bàbá mi lọ ní fòpọ̀ bá mi fún lọ́kàn balẹ̀ jọ torí Ọlọ́run ṣùgbọ́n. ẹ ṣe mà ṣe tẹ̀rí bàtẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀rọ̀ yín mà mo rí pé ọ̀rọ̀ yín ò ti kọ́kọ́ yé mi ṣe wá rí sí ìtẹ́ wá sọ̀rọ̀ báyìí mo wá rí pé màmá gbéjà wá síbi wọn torí ẹ̀ sọ̀rọ̀ sí ẹ̀ yọ̀hún bí oníkọ́lí tó èmi mọ̀ bóyá bí ilẹ̀ fẹ́ wá sàbà sí ni kò yé mi rárá. èmi náà. bẹ́ẹ̀ ni mà ó ṣe yé mi ni bẹ́ẹ̀ ni ìyá wa
nítorí bá ti ẹkẹ́sẹ̀ lẹ́sẹ̀ yín sí ẹ jókòó síbi ẹni pé ilé ọkọ tí ń lẹ wà tẹ́ bá tẹ̀ wá ilé ọkọ yín ṣọ́ wá ní wọn yín sílé ọkọ tèmi bíbá yín ni nítorí bá tẹ́ máa sọ̀rọ̀ sí ẹ ní pẹ́pẹ́ sí wọ́n mi ṣe ẹ ní ọpọlọ báyìí ẹ fi ronú ni àbí bá ti ẹ wọnú ilé tèmi ẹ rí gbogbo pálọ̀ mi hùn ni bóyá dé bí ó hùn lẹ́fọ̀ pé bí á pé ó yẹ kẹ́ mú ẹnu yín gbàgbà yín kẹ́ fi máa sọ ṣọ́ tẹ́ ẹ̀ sọ sí mi. iye èmi náà. náà bẹ́ẹ̀ ni ẹ̀yin ni. Bímbọ́ èmi ló ń sọ̀rọ̀ kàṣàkàṣà sí báyìí ìwọ ló sọ fún mi pé wọ́n wà nílé ọkọ títí ẹ jọ tó ní tọ́lọ́ báwo ló ṣe mọ̀ bí ọmọ ọkọ ẹ báwo ló ṣe jẹ́ sí mi. báwo lẹ ṣe jẹ́ ẹjọ́ kan ẹjẹ́ gbọ́ ọkọ mi ṣé ẹjọ́ náà tèmi ni. ṣé mi jọ́ náà tiẹ̀ ni ó gọ̀ Bímbọ́ ó gọ̀ orí ẹni bí ọ̀rẹ́ ni tó ẹ. ta ni bá rí. ìwọ ni mo. ẹjọ́ kan ara yín jọ ẹmọ̀kọ́ tẹ̀ ṣe o wà láìsàlà òun ni mo sọ fún yẹn o àmọ́ ṣe rí gọ́gọ́ sí ni pé ẹ̀yin gọ́gọ́ lẹ́ kọ́kọ́ mi ni tẹ́ gbogbo àwa tí kò wù tẹ́lẹ̀ bá tí mo kọ́kọ́ fẹ́ ṣọ́ọ̀tì ẹ̀ sìn lóhùn sìn nígbà tẹ́lẹ̀ ẹ ṣe gọ́ṣẹ́ ti gbọ́ ẹ wo ẹjọ́ ti torí Ọlọ́run ìyá yìí ilé ọkọ yín náà ẹ̀dẹ̀ ti sọ́lẹ̀ fẹ́ ilé ọkọ yín ẹ̀yin náà wà ilé ọkọ ẹjọ́ ilé ọkọ tèmi ni mo wà ẹ mọ̀ wá sí ìbàkẹ́ wà ní mi lára o kó má jẹ́ pé máa padà dáìsì dì sí lára gbẹ̀yìn. o ti tó bẹ́ẹ̀. ẹ̀yin kò tó bẹ́ẹ̀. o ti tó bẹ́ẹ̀. ẹ̀yin kò tó bẹ́ẹ̀ kẹ́ kó ṣì kẹ́ bọ́ ta jọ. èmi náà Bímbọ́ wá gbà má bẹ́ẹ̀ náà tó bí owó ẹ̀gbọ́n náà àwọn tó nílé ọkọ òun lòún wà ìta lọkọ kì í ṣàkóso tèmi lọkọ àgbọ̀ wọ́n ti gbọ́ mọ́ ń padà bọ́ bẹ́ẹ̀ bí bàbá bẹ́ẹ̀ náà tó bí owó bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mọ́ ń bà bá ẹ. àǹtí mi ṣe bẹ́ẹ̀ ṣe máa wò mí o ẹ sọ̀rọ̀ ẹ kàn sọ mo ní báwo ni. bákan náà ní ìyàwó ẹ sọ̀rọ̀ sí mi ṣákaṣáká èmi so Bímbọ́ ti ṣe dọ́dọ̀ yìí náà. bẹ́ẹ̀ni. ó ti ṣe dọ́dọ̀ yìí náà. ọmọ yẹn ò kì í ṣọmọ gidi. ọmọ burúkú gbà ni. ọ̀nà ọmọ yẹn wọ́n bí kò rẹ́ni tọ̀hún rárá. gbogbo nǹkan tí mò ń sọ rẹ̀ ara nǹkan tí mò ń sọ lẹ́yìn náà rí. but àti mi brain mi kéré sí gbogbo nǹkan tí mo rí oyè yín gbogbo nǹkan tí mo rí nǹkan ni mo expect kí ni wọ́n á fẹ́ ṣe báyìí. wo o máa fẹ́ yàwó mi ni. fẹ́ yàwó mi. o máa fẹ́ yàwó mi ni kò sí bó ṣe lè wù Bímbọ́ kì í ṣe yàwó. Bímbọ́ sọ mí doníyàwó plenty àti mi ṣé ẹ̀yin ò mọ̀ pé àwọn èèyàn wọ́n máa kà fún mi. ẹ kọ́ka ṣe bọ́kùnrin ni wọ obìnrin ni ò dá kọ́ka fún kí ló kọ́ wọn pẹ̀lú ọ̀fẹ́ kà wọ́n gbọ́ táyé ni. And let me tell you one thing, it's better for you to live a single life than marry a wrong person. Wrong o ti ṣílẹ̀ àpẹ̀lẹ́lẹ̀ tó lọ fẹ́ ọmọ burúkú lọmọ ìjáde ọmọ yìí sọ fún mi pé èmi gàdúrà gbọdọ̀ gbọdọ̀ lọ́sọ̀ èmi dúdú mi nígbàsẹ̀ lẹ́nu ọmọ kékeré ẹsẹ̀ mi Bímbọ́ kì í ṣọmọ gidi kí Bímbọ́ máa sọ fún mi pé mi ohun tí mo pè mí lèmi ń kọ̀wọ́ ohun tí mo pè mí èmi olójú kòkòkò. bá tí ìlú kó máa tẹ̀lé ọ̀ṣọ́ tí ká máa tẹ̀lé àgbà ọ̀ máa tẹ̀lé. kí ló ṣe ń ṣe. Dọ́tún kí ló ṣẹlẹ̀ náà. kí ló ṣẹlẹ̀ bíi ti báwo. mo pè lórí fóònù mo ní mi ò fẹ́ bá ilé o lè sọ fún pé kí ló ṣẹlẹ̀ bíi ti báwo kí ló ṣe ń ṣe. do you think I'm playing with you. ṣé o bẹ́ẹ̀ mò ń bá ẹ ṣeré ni. I don't want to see you again in my life. I don't want you anymore in my life. Fi ayé mi sílẹ̀.
Kí ni ẹ̀yin ọmọ àtọkọ wa balẹ̀ ọlá jẹ́ black and white TV ló ń lò níbi tí mo ti wá bá ẹ o wá dé bíbá orí TV tó fẹ̀ tó jẹ́ pé o lè fẹ́ yọ àwọn èèyàn náà ẹ̀ jáde kẹjọ máa sọ̀rọ̀ o wá fẹ́ jókòó síbi fẹ́ bá mi jẹ́ no way pátápátá là fọjọ́ kúmọ̀kúmọ̀ là ń tẹ̀tẹ̀ ojú àfọ̀n fọ̀tọ́ báyìí ló máa wọ̀ I don't want you anymore in my life. wọ́n dákẹ́ ẹnu ẹjọ́ ó dà kó ti wọ wèrè dọ̀tún kí ló ṣẹlẹ̀ gangan náà kí ló ṣẹlẹ̀ mo bèèrè lọ́wọ́ ẹ̀ àwọn àmì tó o dẹ́ta èdè ó pọ̀fọ̀ fún mi dúró náà wẹ̀ẹ́ olókọ ọlọ́fọ̀tọ̀ nípa pọ̀fọ̀ fún mi mo jákè mi sọ òótọ́ ọ̀kan fún ẹ̀hún wo àti fẹ́ràn ìlọ́kọ láya kò lè rárá ṣùgbọ́n àti kọ̀ òye sílẹ̀ ogun ńlá ni. màá wá jẹ́ kó yí ẹ wípé ẹgbà tó ń wo yẹn ń ní ọkọ wẹ̀rẹ̀ màá nù ẹ mo máa kọ̀ndẹ́mù ẹ fún àwọn fámìlì ẹ màá jẹ́ kó mọ̀ ẹ pé o useful nínú ayé mi you are useless. wọ́n ọ̀gbẹ́ni wọn bá parẹ́ dànù sórí ìtọ́ ògbó sókè tó ń fọlọ̀ lẹ́kọ̀ọ́ máa lásàtà kílásán ni wọ́n tó bá kúkú dànù kò káyé rárá mo jákè mi sóòótọ́ ọ̀kan fún ẹ àbákú báyìí òun la ṣe wúrẹ́ kò sí kankan tó lè ṣe fún mi. Really? Nice one. Èmi á wá jẹ́ kó yí ẹ wípé ewúrẹ́ tó ń wò yẹn omi gbóná náà fi ń bọ́ṣọ lọ́rùn ẹ̀ jẹ́ kí mi wọnú ilé yẹn kí n padà wá bá ń bí wàá mọ̀ ipò òkú méjì abọ́lọ̀ rẹ̀. mo tẹ̀ ṣe bọ̀rọ̀ òun dramatize ni ṣé mi tí mo wà ibi tí mo jókòó sí kò sí nǹkan tó fẹ́ gbé bọ́dì mi mo ti débi tí máa tá tán sí. níbo ló dà tẹ̀ ń wọ́ travel bag lọ ṣe ń travel ni. ó kẹ́ wọn láti bá mi ṣí gate fẹ́ lọ́ta. ẹni sùúrù káyọ̀ sọ pé ẹ̀ ń travel ṣe wọ́n gà wà ní ṣọ́ọ̀gì ò lè lọ fi mọ́tò jà yín sẹ́pọ̀tù ni àbọ̀fẹ́ kẹ́ máa wá wúbà káàkiri àbí kẹ́ máa wá táìsì. wo ìbágbépè mà ti ọ̀gá ẹ̀ kò lè rọgbọn mọ́ mi lé tó bá mi ṣí gate sẹ́kùn mọ́ mi. ẹ fọ́gà mọ́ ẹ̀ ń kó lọ ogun rèé o ìmọ̀ táwọn oníṣẹ́ lórí yín o ṣé kò dá kóbìnrin máa ṣe kó ilé ọkọ o tẹ bá mọ implication tó wà ń de èlé jáyẹ ayé máa kà fún yín ni ṣé gbọ́ wọ́n máa kà fún yín ní ìwé yìí ó kèrè sí ìyá lómi bí yín lọ́mọ àbí bàbá lè mi bí yín lọ́mọ tí wọ́n mọ̀ pé ti wà ní ọkọ kọ́ wáyé pé tí wọ́n dálé mọ́ṣú ẹjọ́ ń bọ́lẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ jì ní ẹ yé má bínú fún bèrè tí wọ́n bèrè yó ọkùnrin tẹ fẹ́ lọ fẹ́ ní ìsìn ṣé mọ̀ pé àjẹkù ọ̀gá ló máa jẹ kò dẹ̀ sí nǹkan tó dùn sínú ọlọ́run bá jù láyé yìí òun lé ọ̀rọ̀ gbéyàwó ẹ má kọ́kọ́ o ṣé ìmọ̀ pé ọ̀gá tẹ̀ ń wo ọ̀gá nífẹ̀ẹ́ pípọ̀ jù èmi ni mo mọ̀ o ṣé ń gbọ́ ọ̀gá nífẹ̀ẹ́ pípọ̀ jù o mo fi ọlọ́run máa ṣẹlẹ̀ ní fún yí ṣé ìmọ̀ ipò sọ pé ẹni bá máa ṣègbéyàwó ṣe gudugudu méje sùúrù báyìí tó lọ́jọ́ òun lè fi ń gbélé ọkọ o ilé ọkọ dẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ ni nígbà tẹ́yìn bá sọ pé fẹ́ kù níbi pẹ̀lú gbogbo òfẹ́ sọ̀gá mi nísìnyí ó dá mi lójú pé tẹ bá lọ fẹ́ ọkùnrin gbagba ìyá ló máa fi jẹ yín ẹ̀yin lè jẹ bí ọ̀rọ̀ ẹ̀ ń gbọ̀n gágàlégàlé ọ̀dọ́hùn tó bá yẹ pé èmi lọ̀gá ni má ti lé tó yẹ pé èmi ni mo ní ilé ìyàwó ni má ti lé yín lọ tipẹ́tipẹ́ àbí kí n ti pọ́ẹ̀sì ọlọ́run báyọ̀ dára mo ń wọ̀ sí wáyìn. àbí kí n tẹ̀lé yín ẹ̀wò mi ọ̀gá fẹ́ràn púpọ̀ jù kó sọ̀rọ̀ tí máa bá wọn sọ́kàn mi gbọ́ sí kí wọ́n lọ́ba yín bẹ̀ ẹ lè sọ ẹ jẹ́ kí n fi náwó mi ò ní tẹ̀lé yín wọlé láyé yìí. Kí ló ṣẹlẹ̀? Má tilẹ̀kùn ṣílẹ̀kùn yẹn padà ṣí ilẹ̀kùn yẹn padà kí nìkan tó ṣẹlẹ̀ ṣe o ti páàkì ẹrù ẹ̀ náà o ti kó ẹrù ẹ̀kún bí kí ló tún wá ṣe ń bí ókè o gbàgbé nǹkan àbí tó bá gbàgbé nǹkan just go in there lọ mú whatever tó gbàgbé then go back. jọ dáríjì mi. dáríjì ẹ. gbogbo wọn tí bá lè fún ẹ dáríjì mi. má get it wrong o ò ṣẹ̀ mí o. mo ṣe léde. o ò ṣẹ̀ mí for nothing okay ìbágbé wa ni ọ̀wọ̀ ìnáwó ọ̀dẹ̀ wọ̀ ló jẹ́ kó ṣe kí ni ló jẹ́ kí o pọ̀ sókè rajà so o ṣẹ̀ mí. mi ò ní ọ̀pọ̀pọ̀ tí mo fẹ́ lọ bá
ọkọ mi fún ẹ máa wá sí mi. Ibo ló máa gbà lọ. Níwọ̀ ta sweetheart tiẹ̀ ta tí bá wà ẹ́ ṣé o mọ̀ pàtó dé lẹ́yìn ibo ló ti bọ̀. ọ̀rẹ́ mi kan ló sáré pè mí tó ní kí n sáré jáde. ọ̀rẹ́ ẹ̀ kan ló pè é how many times mo sọ fún ẹ pé tó bá máa jáde àbí anywhere tó bá fẹ́ lọ wọ́n kọ́ pè mí náà kó tó lọ ṣé o pè mí kí n tó jáde láàrin o sọ fún mi pé bá jáde. wàhálà ìkan ti pọ̀ jù kí ló ṣẹlẹ̀ gan kí ló dé gan. mo fọ èmi ló ń jọ sẹ́mọ́lẹ̀ fún sọ pé wọ́n ti sọ fún ẹ àwọn ọ̀rẹ́ olórí burúkú tó ń tẹ̀lé káàkiri yẹn mo ti ní kó má tẹ̀lé wọn mọ́ orí ẹ̀ yìí mo ń sọ̀rọ̀ lọ́wọ́ ń lọ ṣé o wà ókè ṣá ṣé o mọ ọkọ̀ tó ṣe ṣá. ṣé o lè ní jẹ́ kí n wọlé mọ́ ni. wọlé sí mo. Mo máa ń sọ fún ẹ ọgbọ́n àwọn tó bá rí mi sìn wọ́n ní mo kúrú igbe ìka níbi ṣọ́ ó ní ẹyí ni ó yà èmi mo sì máa pẹ́ má wọlé wọlé. ṣé báwọn ọkọ àti ìyàwó kan ló tún jà yìí ọ̀rẹ́ mi dẹ̀ sọ fún mi pé márèjì tó wà ń táǹsì wàá lo tútù díẹ̀ wàá fi wèrè pọ́ọ̀tù díẹ̀ ni ó tún wá jẹ́ kí ó yé mi pé tí èèyàn bá fẹ́ pé nínú márèjì tó wà ní ayé òde òní báyìí nípé wò wàá máa fi gbogbo ẹ báwa máa fi ṣe wèrè ni ṣé ibi tèmi kan ti wá bá ọ̀rọ̀ mi dé báyìí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi gangan ni mo máa mú lò ìfọ̀tí kan báyìí mo fẹ́ fún ní méjì tó bá ṣeéṣe gan máa ju mẹ́ta sí i bí mi ṣe wà yìí ọlọ́lọ́ má jẹ́ kí n ya wèrè mọ́ lọ́nà iṣẹ́ ọ̀rẹ́ mi ìmọ̀ràn ẹ báyìí òun ọ̀rẹ́ mi wọ ọlọ́kọ mi kò yé mi mọ́ ọkọ mi ti change gan nǹkan tó kọ mi ò kí ń ṣe tẹ́lẹ̀ ló ti ń ṣe fún mi sìn ṣé bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí mi lè parọ́ fún ẹ máìjì yẹn ti sú mi ọlọ́run ọkọ mi tó jẹ́ pé tó bá fẹ́ lọ club ó máa sọ fún ó máa ń dídì sọ fún mi ní pé wo bí o bébì tó bá ti díjọ́ bá a fẹ́ lọ sí club ó máa tún aṣọ tí máa wọ̀ ló máa tún ìràbọ̀ fún mi every Sunday bọ́kọ mi ò lè ṣe kó má gbé mi lọ ṣe shopping tó bá ti dé báyìí tó bá dé láti ibi iṣẹ́ bá jọ máa rojọ́ títà máa fi sùn ni nísìmí nípa ọ̀fẹ́ ọ̀rẹ́ mi láti bí oṣù kan sóṣù méjì nsìn ọkọ mi ti change débi pé tó bá sọ fún mi pé òun lọ síbi iṣẹ́ báyìí kò ní pé òun ní wálé o mo máa pè máa dúró títí nígbà tó bá máa di bí àbí aago kan aago méjì òun tí bá ọkọ mi ni máa wá bí lọ sùn sí ní àwọn nǹkan tó kì í ṣe tẹ́lẹ̀ báyìí tí máa fi máa disturb ẹ̀ kò ní pè mí tó bá tún máa dé ọjọ́ kẹta náà tí bá tún sọ fún pé ibú ìwọ lórí yìí kíní kan báyìí ó máa bẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi níṣẹ́ ní pé kí ni mo mí ṣé bí máa pàṣẹ fún òun ní ọkọ lòun o òun lòun gbọ́dọ̀ máa pàṣẹ ó gbé tẹ̀ tí bí ìṣe wà mí nípa fún ẹ̀wò márìjì ẹ̀ ti yọ lẹ́mìí mi. lọ́rẹ́ mi ṣe ti jẹ́ kí sọ kíní kan fún ṣé o rí àwọn ọkùnrin wa yẹn nígbà míì ó lè jẹ́ wípé àwọn ọ̀rẹ́ tó ń bá ṣe ló ń kọ́ wọn ní kọ̀ọ̀kan ó lè má ṣe ṣìnà o ó lè má ṣe kankan o but àwọn ọ̀rẹ́ tó ń bá ṣe yẹn gangan ìyẹn gan tún máa ń da ìgbéyàwó rú nígbà míì ṣé wàá rí bá tó jẹ́ ká rò lọ sí sáìdì yẹn ṣé o rí ìyá ọkọ ẹ̀ àwọn gan nígbà míì nǹkan míì wà tó yẹ pé àwọn gan náà máa ń ṣe lábẹ́lẹ̀ tó fi máa ń dàbí pé ọkọ àti ìyàwó wọn gbọ́ra wọn yé nǹkan tẹ́mi máa sọ fún ẹ̀ sí ni pé anybody tó bá pè ẹ́ nínú fámìlì ọkọ ẹ̀ tó bá ní àbí tó máa pe ọmọ wọn lágbájá jọ mo fẹ́ wá kí ẹ o kíní kan o anybody tí wọ́n bá ti rí tó bá láwọn fẹ́ wá kí yín nínú ilé yín wọ́n lójú wọ́n pẹ́ ó pẹ́ wọn jù wọ́n fẹ́ wá spend nílé yín wọ́n gbọ́dọ̀ lójú ọjọ́ méjì lọ tó bá ti wá di pé wọ́n ti lò a week 2 weeks wàhálà ti ń bọ̀ o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wàhálà ti ń bọ̀ is better kó ètè ṣe kíni kó ètè jára ẹ mo ń sọ fún ẹ ọ̀rẹ́ mi mo fẹ́ kó jára ẹ gan tó yẹ pé ìkó tó bá gbé wá fún ẹ tó bá jẹ́ pé tútù náà gbé fún wọn ní tútù tó bá yẹ pé gbígbóná náà ni jẹ́ kó mọ̀ pé gbogbo ẹ̀ ló wà ńlẹ̀ ṣọ́nà mi ti yẹ bẹ́ẹ̀ nǹkan tí wà jẹ́ gbéra ẹ lọ sí high level kó mọ̀ pé ìwọ gan ọgbà wà ńlẹ̀ fún ẹ ṣó ti yẹ bẹ́ẹ̀. ìkan tó sọ fún mi nísìnyí pé ìwà tí ọkọ mi wù kó ṣe pé òun kò hùwà yẹn pé bóyá àwọn tí ó ń bá rìn àbí kó jẹ́ pé ó ti ń gbégbèsè ìṣìnà kan àbí kó jẹ́ pé bí àwọn ọkọ mi ló ti bẹ́ẹ̀ mi ò ṣe ọ̀rọ̀ ló sọ àmọ́ ọmọ ẹni tó ń lérè. o mọ̀ pé nǹkan mi wà tó bá yẹ kéèyàn fi sùúrù ṣe
kéèyàn fi sùúrù ṣe but nǹkan mi wà tó bá yẹ pé kéèyàn ṣe wèrè yẹn kó mọ̀ pé ó wà ńlẹ̀. Onú ló máa sọ pé sùúrù ló máa ṣe ó ní mo ṣe ń ṣe sùúrù àmọ́ ṣé sùúrù tí mo ti ń ṣe tó dẹ̀ ti mú kọ́kọ́ mi máa fẹ́ máa take me as fool so bí àpèmí gan kí n mọ bí ọgbà yẹn bó ṣe máa wà lórí mi kò tí ì yọ̀rẹ́ mi wò wá gbélé gbọ́ mo pé sùúrù tèmi náà lè tó kọ̀ọ̀kan tó yẹn. so wọ́n ní tó bá kọjú sí ẹ kò ta tó bá kẹ̀yìn sí ẹ kò ta tó bá wá kù ọ nìkan kò tó rà rẹ. kí la wà fúnra wa fún what are we friends for. bá mi gẹ̀ẹ́sì kan tó ti mo fẹ́ mi. Mariam níbo lọmọ yìí. I'm so fucking what? Bímbọ́ ẹ gbà mí ó máa rere o ṣé ìwọ mọ̀ pé ilé ayé yìí wọ́n máa ń ta ni tó bá tún wá ta tán wá tún wá tán wá ń fi láìfù títí o fi ń kàn bí ẹni ẹlẹ́ni jọ̀ṣọ́ mọ́rù kan tí ìyá ọmọbìnrin yẹn tó ti ṣe fún bàbá ọmọ yẹn kó tó wá máa jìyà ẹbí tó wà wá ń fi láìfù títí ẹ wá fi ń kàn bí ẹ láìfù ní láìfù ó disappoint nínú ẹ ṣó yẹn ń sìn ó máa ga o. Mẹjọ rọbì kò síbi tẹfẹ tí mi sí èmi náà wọ pé mo ti ṣe ìyàwó fẹ́ kí dáríjì mi mo mẹkẹ dáríjì mi ò ní ṣe mọ. Yes, my dear. You know I don't have a mother. Bokofe, I just want to hear from you. Beto, I have nothing to say than you should accept your wife. Please, just forgive and forget. Ẹjọ ẹ̀yin dáríjì mi mo fọlọ́ bàbá yín gbogbo wa tí mo fún yín lọ ẹjọ ẹ ṣàánú fún mi ẹjọ dáríjì mi. Mo jẹ́ sọ kọ̀kọ̀ fún ẹ. Ibi fún ara mi abiyamọ ni mí. Mi ò dẹ̀ mọ̀ bí táwọn ọmọ mi náà mi ò mọ̀ bí tán lọ lọ́la. Ṣó yẹ? Àná Olúwa sọ pé kí ìbínú kó má ṣe wọ̀ nínú ọmọ ẹ̀dá ènìyàn. Èmi bí ṣe wà yìí o, èmi o, mo ti yáfi ẹ, mo ti dáríjì ẹ. Lọ́dún torí tọ́lọ́run, bá mi dáríjì. Kó forget, kó lọ forgive pátápátá. Jọ. Please. Should it change? Yes. Are you sure? I'm sure. You know I love you. I love you more. You know I love you, Bimbo. Love you more. I miss you. I'm sorry. I miss you. I miss you, Bimbo. Bàbá landlord, ẹjọ́ mi náà kọ́. Ṣáfà obìnrin mi ẹran ni wọ́n. Téèyàn bá dẹ̀ tí ìlú ẹran kò ní ṣe nǹkan tẹ́lẹ̀ kó má ṣe kò ní kú òǹbẹ̀. Ṣé pé ìwà yìí tí ń bá lù ó dá níbi tó ya rèédè tí ń bá fọ́ ọkàn lójúmọ́ ó máa ní mí lára tílẹ̀ máa fi mọ́ ni. Ṣé ìyàwó ẹ̀ wá jẹran? Bẹ́ẹ̀ bá lẹ́ran jù náà, ṣé èèyàn nílò pa? Abẹ́lẹ̀ tẹ ìyàwó ẹ̀ ò kì í ṣẹran. Ọmọ olóríire tó fẹ́ dáadáa nídìílé dáadáa ni. Ọmọ pé téèyàn bá fi tírẹ́nì ìyàwó èèyàn òun ní ọmọ lára tó bá jẹ́ lúlù náà lónìí bó ṣe ń lù tó ń lù tẹ̀léra wọn lójoojúmọ́ lúlù ní ọmọ là. Bàbá pinnu jọ́ tó bá ti pinnu pé ìfẹ́ lù ìyàwó mi mọ ọ̀rọ̀ ní ìmọ̀ fi bọ̀ sí ọmọ yàrá ọmọ lára lọ́wọ́ ọmọ lára. Ìjọ́ tó bá ti pinnu pé ìyàwó mi ẹ kó mẹ́jà yìí tẹ́ ẹ bá lù kó lè gbowó láìláyé ẹran ọ̀yà gidi ni. Irọ́ ni ó wà lè má ṣe bẹ́ẹ̀ torí olóko èèyàn pàtàkì sí ní ọláàrin ìlú táwọn èèyàn ń pọ́lé Èkó má ṣe bẹ́ẹ̀ ọmọ tó sánà náà ni wàá wọ́n wèrè tí mo fi hàn wàá wọ́n wèrè tí yóò gbà sílé àwa lálọ́ọ̀dún ojú wa máa rí wèrè gan ni àwa gangan wèrè ẹ̀yin tá a sì ń gbà nulẹ̀ náà ẹ̀ sínwìn gan àwọn olórí burúkú kan tọ́jà àwọn olórí ibú tí máa ń lo ìyàwó wọn gbogbo ẹni tó bá ti yí ìsúnmọ́ kó máa lo ìyàwó ẹ̀ àlùbáríkà máa jìnnà sí i ń tọrọ lọ́hùn sọnù torí náà máa fọ̀rọ̀ gbọ́ torí tá a bá tiẹ̀ dálẹ̀ ká tún sá pé kẹjọ bẹ̀rẹ̀ ìjà olùpàdé sọ̀rọ̀ mi yọ má lù mọ́. mo ti gbọ́ yín bàbá àwọn ẹ má bèrè ìyàwó tí ń gbọ́ kọ́. ṣé ìyàwó mi gàgà àwọn crisis kan ṣẹlẹ̀ torí lórí ọ̀rọ̀ ìyàwó mi tó bìnrin yẹn it's a very typical story sọ̀rọ̀ mi yẹ.